واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. الحمد لله الذي أمر بصلة الأرحام والصلاة والسلام على خير الأنام نبينا محمد وعلى آله وصحابه أجمعين. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó pa wá láṣẹ tó ní ká máa ṣokùn ẹbí ká má jẹ́ kí okùn ẹbí ó já. táwọn ẹbí bá ń so ẹkùn ẹbí ká máa bá wọn so, ẹni tí bá ń jákùn ẹbí káwọn máa ṣokùn ẹbí tiwa pẹ̀lú ẹ̀, nítorí àwọn oore tó wà ń bẹ láyé ń bí àtijọ́ alkiyama. wọ́n bẹ̀ lọ́wọ́ ọba fẹ́mi tí ń sọ̀rọ̀ àtàwọn tá ń gbọ́ Ọlọ́run mọ́sá fi asúnà àwọn tí wọ́n máa ṣokùn ẹbí o, torí tí ó bá pàtàkì Ọlọ́run ò ní sọ ọ́nù Qur'an, tí ó bá pàtàkì anabi sallallahu alayhi wa sallam máa ní sàlàyé rẹ̀ nínú hadisi wọn. ibi tí a ka tírà wa dé al-adab al-mufrad lil-imam al-Bukhari òun náà ni báàbù ithmi qati' ar-rahim. حدثنا عبد الله بن صالح قال حدثنا الليث قال حدثني عقيل عن ابن شهاب أخبرني محمد بن جبير بن مطعم أن جبير بن مطعم أخبره أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ولا نبوة محمد صلى الله عليه وسلم. أفوى جبير بن مطعم أني أفوى نروي bàbá rẹ̀ Mut'im pé ó fún un nírò pé òun gbọ́ tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yakul tí Ànábì sọ pé la yadkhulul jannata qati'ur rahimi. gbogbo ẹni tó bá jákun ẹbí jáde láyé kò ní wọ àlìjánà Ọlọ́run. ìtumọ̀ ẹni pé kò ní wọ àlìjánà níbẹ̀rẹ̀, tó bá jẹ́ pé ọba jẹ́ni tí ọgbọ́lọ́ngbọ́ tó kú pẹ̀lú tawhid kò ní bá wọn wà àlìjánà níbẹ̀rẹ̀ tọ́lọ́wọ̀n ọba fèrèjì. yóò padà wá bá wọn tí ó kù nínú tí Ọlọ́run ọba aláwo fi èyí tó bá wù nínú ìyà tí ó fi jẹ nínú ná látara okùn ẹbí tó já kó tó jáde láyé. àdìsí ijó yé wáyé pé ẹni bá jákun ẹbí ọmọ náà ni o, àfi tọ́lọ́run bá fèrèjì. gbogbo ń tá a ṣe tá a fi dọ́mọ náà ọlọ́mọṣà sọ ẹni kọ̀ọ̀kan wá ń bẹ̀. حدثنا حجاج بن منهال قال حدثنا شعبة قال أخبرني محمد بن عبد الجبار قال سمعت محمد بن كعب أنه سمع أبا هريرة يحدث. wọ́n ní afáwọ̀ Abu Hurairah wọ́n ní ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa ìgbà wa tọ́gbà lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n lé Ànábì sọ pé inna rahima, Ànábì ní okùn ẹbí ṣujuna ìtọ́lọ́mọ́ra wọn ni o, mina rahman látọ̀dọ̀ Ọlọ́run ọba náà ló sì ti wá. tekul, wọ́n ní okùn ẹbí ń sọ fún Ọlọ́run ọba wa, ó ní ya Rabb, ó ní wọ Ọlọ́run ọba tí ń tọ́jú mi. inni dhulimtu, wọ́n ti ṣàbòsí fún mi lérí ilẹ̀. ya Rabb, ìwọ Ọlọ́run inni quti'tu, wọ́n ti já okùn mi. ya Rabb, ìwọ Ọlọ́run ọba Rabb tí ń tọ́jú gbogbo nǹkan. inni ya Rabb ẹ̀rí bí ṣe ń pe Ọlọ́run ọba lápè tó pè, torí pé ìtọ́sẹ̀lẹ̀ yẹn ọba okùn ẹbí ọba ànújẹ. wọn lọ́lọ́run ọba ọwọ́ àǹtọ́kọ rẹ̀ ni o, Ọlọ́run ọba ọwọ́ àǹtọ́ kọ okùn ẹbí ó mú sọ̀rọ̀. kò sí tọ́lọ́run ọba aláwo lè sọ pé kó sọ̀rọ̀. bí tí wọ́n ń pe Ọlọ́run ọba
ya Rabb ya Rabb ya Rabb yìí fayujibuha ọlọ́wọ́n bá aláàní mọ̀ ń dáhùn ala tardayna an aqta'a man qata'ak ṣé ìtọ́fẹ́ ìtí ọ̀tẹ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àbòsí tí wọ́n ṣe fún ọ yìí àti okùn rẹ tí wọ́n gé ọ̀dà ìtí ọ̀tẹ̀ ọlọ́run ni pé gbogbo ẹni tó bá ti já okùn rẹ èmi ọlọ́run náà já kúrò nínú ọ̀dọ̀ mi ọlọ́run bá ti já okùn tí ń bẹ láàrin wa àti ẹ̀ kò sí nǹkan kan fún yàn mọ́ kò sí nǹkan kan tó so okùn tó wà láàrin wa àtàlá tó ju ìbáàdà lọ nínú àwọn ìbáàdà yẹn náà lókun ẹbí tọ́lọ́mù bá ti já okùn fún yẹn jama kí ni yóò máa ṣe jama yóò máa jábọ̀ wálẹ̀ ní dòó ọmọ ya ẹlòmíì ti di ẹni ilẹ̀ lẹ́nì lẹ́yìn ìgbà tọ́lọ́mù ti gbé ga látara okùn ẹbí tó já yóò máa páyé ní sèun yóò lajẹ́ ní dààmú yóò ní ogun ìdílé ni òun gan ní sì ń jára rẹ̀ lógun wàásùlá máa ń wá sọ̀lá kì gbogbo ẹni tó bá wá sókun rẹ̀ èmi ọlọ́run ọba ń so okùn rẹ̀ mọ́ra mi ìtumọ̀ ni pé kò ní dáwà èmi ọlọ́run wà pẹ̀lú ẹ̀ ń sùn mọ́ra mi ó sì jẹ́ pé mo fẹ́ di wòlíì mo fẹ́ yẹ ni ọlọ́run ọba nínú tá a máa fi ń yà tá a máa fi ń súnmọ́ ọlọ́run tọ́lọ́run máa fi ń súnmọ́ yàn tí okùn àárín èèyàn àtọ́lọ́run òfin ní já òun náà ni kéèyàn pàtàkì ẹbí ẹ bá wà dí sínsìn ẹ́ rí i pé fihi at-tarhib wa at-targhib wọ́n dẹ́rù bà wá lérí ntí ó ṣẹlẹ̀ fẹ́ni tó bá jákun ẹbí wọ́n dẹ̀ gbé wá ló ń gbẹ àwọn ládàtàrí tí a bá sokùn ẹbí okùn ẹbí ẹnì kọ̀ọ̀kan wa kọ́ ló má jẹ́ jámọ́ wa lọ́wọ́ gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé síwájú nínú àwọn àdìsí tá a ti kà tẹ́tẹ́ bá dín ní ọmọ sokùn ẹbí ní tí wọ́n sọ ni pé o ò ní wo irú àti ẹbí kọ sí wọ dáadáa ìbáàdà tí wọ́n fẹ́ ṣe lára ẹ̀ ni wọ́n mọ̀ ṣe kínní وداني ومن شيء حدثنا آدم بن أبي إياس قال حدثنا ابن أبي ذئب قال حدثنا سعيد بن سمعان قال سمعت أبا هريرة يتعوذ من إمارة الصبيان والسفهاء أفا سمعان olóhùn gbọ́ tí Abu Hurairah radiyallahu anhu tó sọ pé ọlọ́hun mo wá sọ ọlọ́hun sọ mi min imarati as-sibyan níbi kí àwọn ọmọ kéékèèké kí wọ́n máa darí ilé àwọn ọmọ kéékèèké kọ́kàn jáde kọ́ wọ ní kábọ̀gà síwájú ilé kọ́ máa pé ta ló kún bẹ́ẹ̀ ọmọ kékeré ni wọ́n fọwọ́ lálẹ́ níwájú ilé gbogbo àwọn olórí ilé gbogbo wọn ò sí láyé mọ́ àbí wọ́n wà láyé oyè ó ti jẹ gàba lérí wọn. àfáwà Sam'an ó ń sọ wípé Abu Hurairah yín wà sọ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run ọba aláàkọ́sọ́ òun níbi aburú káwọn ọmọ kéékèèké kan máa darí ìlú kan máa darí àdúgbò wàsùfàhà àjòhálà àwọn alábọ̀làkàì kọjá pé àwọn ni wọ́n gbé ìmára lọ àwọn ni wọ́n máa darí ìlú ni wọ́n máa darí àdúgbò ni wọ́n máa darí àlùmọ̀ àfa aláìmọ̀ kan ni wọ́n máa ṣe fatiwa fáwọn èèyàn àwọn yẹn dẹ́ máa tẹ̀lé Abu Hurairah ni ọ̀dà kéèyàn máa wàṣọ kọ́lọ́mọ́jì yẹn ọ̀pàdé rú ẹ̀ torí wọ́n dà yé láàmú faqala Sa'id ibn Sam'an afawa Sa'id ibn Sam'an fa akhbarani ibnu Hasanata al-Juhani ó ní ibnu Hasanata al-Juhani ó wá sọ fún annahu qala li Abi Hurairah òun sọ fún Abu Hurairah pé ma ayatu dhalika kí ni àwọn àmì náà àwọn àmì tá a fi mọ̀ pé kódà kọ́ ọmọ kékeré kọjá pé òun náà máa darí àwọn àgbàlagbà ọmọ kékeré tí ọ̀dà kan mọ̀ sibuyan àbáwọn alábọ̀lá káyì tí wọn mọ̀ kankan tó ọ̀rọ̀ yé wọn mọ̀ bí wọ́n lọ àwọn ni wọ́n máa darí àwọn èèyàn kọ́ọ̀lá ọlọ́àfà Abu Hurairah wa sọ pé àmì ni pé àǹtókọ̀tà al-arham tí àwọn ọmọ kéèké bá ti ń darí àkóso ìlú ní tí wọ́n máa ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn máa jákun ẹ̀bí wàyítọ́ al-mugwi lẹ́yìn náà wọ́n máa tẹ̀lé àwọn asọ́nínú làwọn èèyàn máa tẹ̀lé tí wọ́n bá ní bàbá ń bọ̀ ẹ wá rí èrò pìtìmù ẹ bá padà wá gbọ́ pé kí ló fẹ́ sọ ẹ wá rí pé ọ̀rọ̀ ti sin ní lọ́nà ni wàyítọ́ al-mugwi nítorí pé ẹni tẹ́lẹ̀ fẹ́fẹ́jọ́ rẹ̀ sùn yín sìn ọmọ kékeré lòun náà ẹ bá ní bàbá máa ń sọ nǹkan báyìí a ní ẹ̀yin náà sọ ti yín
àbígbà tí adé ọ̀dọ̀ DPO ẹgbẹ́ wọn ní ẹ̀ ń ta bàbá lẹ́nu àyìn tí bàbá ń sọ yẹn bàbá ń bẹ̀ sí jẹ́ ni yóò wá ní èyàn dàgbà tó báyìí torí ẹni tó wà lérí àga tí wọ́n pàṣẹ sọfàhà ni náà kí sàákì òun gangan kan ò yé alẹ́ mi tó bá ti dìgbẹ̀yìn ayé àwọn tí wọ́n mọ̀ ṣẹlẹ̀ nìyẹn wà yóò sọ al-murshid gbogbo àwọn tí wọ́n ń tọ́ni sọ́nà àwọn yóò mọ̀ rí wọn sá yóò sọ àwọn wọ́n mọ̀ ṣaláì tẹ̀lé wọn wọ́n mọ̀ pariwo pé ọ̀nà ní kọ́dà gbà wọ́n ní agbọ́ àmọ̀pọ̀ náà ní àmàwọ̀ tẹ̀lé yín wọ́n ní àpẹẹrẹ pé ìgbẹ̀yìn ayé ń tó bọ̀ ni. báàbù uqubati qati rahimi fi dunya báàbù eléyìí òun ni ó jẹ́ ká mọ ìyà tí ń bẹ fẹ́ni tí ń bá ń jákun ẹbí nílé ayé ń bí nílé ayé ẹni tí ń jákun ẹbí kó tó dọ̀run àtàyé ni ó ti bẹ̀rẹ̀ sọfanẹ́s àtàyé ni ó ti bẹ̀rẹ̀ àwọn àdánwò oríṣiríṣi tí ó máa jálù. حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا عيينة بن عبد الرحمن قال سمعت أبي يحدث عن أبي بكر أفاوى عيينة بن عبد الرحمن أوني أونغبتي بابا عبد الرحمن أولونغبو tí òun bá wa sọ ọ̀rọ̀ ànábì kan tó gbọ́ látọ̀dọ̀ Abi Bakra sọ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ni ma min dhanbin ahara ma min dhanbi ahara yaani ahaq an yu'ajjila Allahu li sahibihi al-uqubata fi dunya ànábì ni kò sí ẹ̀ṣẹ̀ kan tó jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ Ọlọ́run ti sọ dẹ̀tọ́ kọ́lọ́run ó fi ìyà jẹ ẹni tí bá ń ṣẹ̀ṣẹ̀ náà kó tó kó lu ayé òun tó ń lẹ́tọ̀ọ́ sí Ọlọ́run sọ di ẹ̀tọ́ fún wípé kó tó kó láyé ló ti bẹ̀rẹ̀ sí jìyà lérí ẹ̀ṣẹ̀ yìí máa má yudakhiru lahu fil akhirah yàtọ̀ sí èyí tí Ọlọ́run bá aláàfin pamọ́ fún lọ́run kò wá sí ẹ̀ṣẹ̀ náà téèyàn máa ń ta ayé jẹ lọ́run min qati'ati rahim tó kéèyàn máa jákun ẹbí wal baghi àbí kéèyàn máa ṣàbòsí fáwọn èèyàn kó máa gbá àwọn èèyàn lójú kó máa yan àwọn èèyàn jẹ àbí kó máa jáde al-khuruju ala al-hukam ala al-imam al-adil kó máa dìde sí àwọn olórí kó máa ṣépèlé àwọn olórí kó máa rú àwọn èèyàn dì í pé kí wọ́n wá bí wọ́n ṣe da ojú ìjọba bolẹ̀ kó máa sọ̀rọ̀ sí àwọn olórí kó máa bú wọn kó máa ṣépèlé wọn wọ́n ní gbogbo ẹni tí máa ń ṣe léyìí wọ́n lọ́lọ́run ó fìyà jẹ láyé kó tó di pé yóò lè jẹ tọ̀run mahalu shahid èyí tá a fẹ́ mú bẹ́ẹ̀ òun náà ni min qati'ati rahim gbogbo ẹni tí bá ń jákun ẹbí wọ́n ní ọlọ́run ọba Allah yóò bá wí láyé kó tó bá wí lọ́run lè rẹ́ nìkan tí wọ́n ní ọjẹ́ ni ire ọjẹ́ ni ọlọ́run ó wá dáa fún kalẹ̀ kẹ́ wá padà rí pé ń jákun ẹbí kẹ́ rẹ́ nìkan tí wọ́n ní bó ṣe wà yẹn oyè ọlọ́run ọba Allah ṣàánú rẹ̀ ó wá dáa fún látàárọ̀ dalẹ̀ àwa rí i pé ń jákun ẹbí wọ́n lè rí ọlọ́run ọba Allah ti bẹ̀rẹ̀ sí fìyà jẹ nílé ayé kó tó di pé yóò de ọ̀run kọ́lọ́run ọba Allah kọ́mọdé ọ̀rọ̀ wọ́n dàrú o ìyálé ayé kò síbi tọ́lọ́run lè gbégbà ẹni bá ti ń jákun ẹbí wọ́n ní kó máa retí àtibọ̀tán burúkú kó sì máa retí ìdààmú torí tó ṣe lérí ilẹ̀ yẹn ọlọ́run níjó kú lérí ilẹ̀ yẹn títí tó fi máa gbẹ̀san rẹ̀ ọlọ́run ọba Allah kó má fi asúnà àwọn tó ń jákun ẹbí o báàbù laysa al-wasilu bil-mukafihi eléyìí báàbù ti ń sọ fún wa nípa pé kò kí ń ṣe ẹni tí ń sokùn ẹbí pọ̀ ẹni tó bá jẹ́ pé àwọn ìran kan lòun máa ń ṣe dáadáa sí nínú ẹbí àwọn ìran wo òun náà làwọn tí wọ́n ń ṣe dáadáa sí ẹni bá ń wá ló máa wá ẹni bá ń kí ló máa kí ẹni bá ń fún ló máa fún ẹni bá ń béèrè ẹ̀ lòun náà máa béèrè ẹ̀ ẹni bá wá ibi ìjọ rẹ̀ lòun náà lọ́bi ìjọ ẹni bá ràn lọ́wọ́ ni ó ràn lọ́wọ́ ẹni bá pè ní ó pè ẹni bá kọ́ lẹ̀ lòun náà kọ́ ẹni bá fẹ́ràn rẹ̀ ẹ̀rí ni ó fẹ́ràn wọ́n ní kò sókun ẹbí o ó dìgbà tó bá ń ṣe dáadáa sáwọn ọ̀ràn kejì àwọn wo ni ọ̀ràn kejì jẹ́ wọ́n àwọn tí wọ́n hàn lè mọ̀ àwọn tí wọ́n fẹ́ kó ṣe bẹ̀ àmọ́ wọn ò fẹ́ kó ṣe kínní wọn ò fẹ́ kó dó jẹ́ àwọn tí wọ́n fẹ́ kó pawó àmọ́ wọn ò fẹ́ kó ṣe kínní wọn ò fẹ́ kó ná àwọn tí wọ́n fẹ́ kó sùn àmọ́ wọn ò fẹ́ kó jí àwọn tí wọ́n rẹ́rìn nígbà tó bá níṣòro àwọn tí wọ́n ní wọ́n máa ń bàjẹ́ nígbà tó lọ́wọ́ bá aláàbá kẹ́
àwọn tó máa fi ń ṣe yẹ̀yẹ́ ó dìgbà tí wọ́n ṣe dáadáa sáwọn yẹn náà ká tó pé ń sokùn ẹbí pọ̀ ó ò lè mú ààfù kó fi wà àlìjánnà o fúlù ló ṣe kíni lọ́ máa mú. haddathana muhammadu bin kathir qala akhbarana sufyan an al-amashi wal hasan bin amri wa fitrin an mujahidin an abdullah bin amr an amru qala sufyan lam yarfa'u al-amash ila an-nabi sallallahu alaihi wasallam afa abdullah bin amr wọ́n ní látọ̀dọ̀ wọn làdísì ti wá bó ṣe jẹ́ pé àfọwà Sufyan ó ní wọn ò sí rọ́ fún rẹ̀ al-Amash ò sí rọ́ fún rẹ̀ sọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam wa rafa'ahu al-Hasan wa Fitr an Nabi àmọ́ àfọwà Hasan àti Fitr àwọn mú wọn connected àdísì yìí mà Nabi wa Muhammad sallallahu alaihi wasallam qala wọn là Nabi sọ pé laysa al-washilu bil mukafi ẹni tí ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí nínú ẹbí kò nìkan ẹni tí ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí nínú ẹbí nìkan kò wà nínú àwọn tí ń sokùn ẹbí pọ̀ walakin al-washila ẹni tí ń sokùn ẹbí pọ̀ allathi idha quti'at rahimuhu wa salaha òun náà lẹni tó jẹ́ pé táwọn yẹn bá ti ń jákun ẹbí òun máa so tí wọn bá ti fún òun máa fún wọn àwọn tí wọn ò fún sìn àwọn jákun ẹbí kí ló wọ́n ṣe òun wà sọ́lá rẹ̀ wọ́n so kí ló fi so òun máa fún wọn àwọn tí ò kí oyé àwọn jákun ẹbí kí ló wọ́n máa ṣe òun máa sokùn ẹbí kí ló máa fi sokùn ẹbí yẹn òun máa kí wọn ní àwọn tí ò wá òun máa wá wọn àìwá rẹ̀ táwọn èèyàn wá wọn wọ́n ń jákun ẹbí ni kí ló wọ́n máa fi sokùn ẹbí òun máa wá wọn. àwọn ẹbí tẹ́ ń ṣe àìdásí àwọn ń jákun ẹbí kí ló wọ́n máa fi sokùn ẹbí yóò máa ṣe kí ni yóò máa ṣe dáadáa sí wọn. ibi tíṣẹ́ wà nìyẹn o ọ̀rọ̀ ọ̀rùn fẹ́ everybody láti ṣe abala alákọ̀ọ́kọ́ yẹn àǹtí mi ń bọ̀ àǹtí rẹ̀ tí ń bọ̀ yìí ó ní dáadáa tí máa ń ṣe sí lọ́jọ́ kọ́ palẹ̀ mọ́ ọ̀dà àbúrò bàbá rẹ̀ tí kò kí ṣe dáadáa sí wọn lòun náà ń bọ̀ ọ wá ní ẹ fi àǹtí sí inú duplex lókè ṣe rí ọ̀nkù ẹ má wọn sí bọ́sùkọ̀tà lọ́dọ̀ àwọn gateman ẹ fọ́n gàrí àtẹ̀pà ẹ rí àǹtí mi ẹni kọ́ ọmọ bọ̀ ní lókè kẹ fún ní fried rice kẹ ṣe chicken pie ẹ fún ní tí gbóná Nescafe ẹ béèrè pé irú juice onímọ̀ ṣe kíni ló máa mú ẹ wá mi tọ́jú àǹtí mi o torí ojú mi nìyẹn wọn kì í fi mí ṣeré àbúrò dáàdi rẹ ó wà lọ́dọ̀ gateman inú yàrá kékeré yẹn wọn ní kàn fi síbẹ̀ ni wọn yọjú wò látòkè ọmọ ìyá mi anabi ní lẹ́yìn sálíwá sílẹ̀ anabi ní ẹni yẹn ò sokùn ẹbí o lọ́dọ̀ ọlọ́run ọba kò sí nínú àwọn tí wọ́n ń sokùn ẹbí ọlọ́run ó padà já okùn yẹn ọlọ́run ó padà já yóò já nítorí àìsí dáadáa sábúrò dádì rẹ̀ tí kò ṣe dáadáa sí òun rò pé bóun ti ń ṣe dáadáa sáǹtì yẹn òun ń lọ kọ́ lọ́bì kankan ó dìgbà tó bá ṣe ti ń ṣe fáǹtì tó bá ṣe fún àbúrò dádì yẹn kó tó di pé yọ connect mọ́lọ̀ ọlọ́run kọ́mọ́sá ìwọlá ọlọ́mọ́sá fún wa ní sùúrù láti máa ṣe o sọmọ pé nísìnyí nọ́mbà tó ti block ó yẹ kó on block rẹ̀ láàárọ̀ yìí tí wàhálà bá dé gbà mí yóò block nọ́mbà ẹ pa wàhálà yìí tó bẹ́ẹ̀ fún púpọ̀ wàhálà bẹ́ẹ̀ fún kékeré wàhálà ó pè yín fóònù ríngì lásán ẹ ti wọ wàhálà tẹ́ bá dé gbé àní kò fẹ́ gbé ni òrùka ń dọ̀ láàbọ̀ àbí ọlọ́run ṣe fáwọn náà òun ṣe náfìlà lọ́wọ́ ni òun wà ní tọ́lẹ̀tì ni bí ṣe ṣe nìyẹn bó lè yé ṣe rúlà báyìí màyà mi kí ó tà kí láàárọ̀ yìí bó lè yé ṣe fẹ́ rúlà ó kó fàbúrò rẹ ní kó fi ṣe bísínẹ́sì ọ̀nà oúnjẹ ó tún ní kó mú mi wá ó tún fún ó tún fún tọ́yìn tó kọ̀ǹpilẹ̀ pé owó yẹn kéré típa rẹ bá ti ka ọmọ sí lọ ni o típa rẹ bá ti ka ọmọ sí kí ni ọmọ sí àwọn típa rẹ ọba ka tó ọlọ́run náà máa pípa rẹ ọ̀ka ẹni tí ò kí ọ nínú ẹbí ọmọ kí ẹni tí ó pè ọmọ pé ẹni tó sọ fún wa pé ó kú bí tó bá já tí wọ́n bá jí lóru wọ́n máa ṣàdúrà fún pé kọ́lọ́mù sábà ń fún sòrò. báàbù fọ́dìlì máa ń yẹ sílùú dà rahimi dhalim wọ́n ní báàbù eléyìí imaamu al-Bukhari gbé wá afágbà ọlọ́mọsábà ní kẹwọn
wọ́n ní báàbù eléyìí òun náà ni ọlá tó wà fún kéèyàn máa sokùn ẹbí alábòsí okùn ẹbí az-zalim àwọn ọ̀daràn nínú ẹbí tí gbogbo yẹn náà mọ̀ pé ẹlẹ́nìkan nínú ẹbí yín ọlọ́run fi dán yín wò tẹ́ ẹ máa sọ pé àyín náà mọ̀ ibo la fẹ́ ti sí. حدثنا مالك بن إسماعيل قال حدثنا عيسى بن عبد الرحمن عن طلحة عن عبد الرحمن بن عوسج عن البراء قال جاء أعربي أفاوى البراء أني الأربعة كان أو أبا النبي ومحمد صلى الله عليه وسلم فقال الأربعة أكو أو أبا النبي أني يا نبي الله أني والنبي الله علمني عملا يدخلني الجنة علمني عملا يدخلني الجنة lárúbáwá oko yẹn ó ní ọ Muhammad wo ojúṣe ọlọ́run mọ́sáì kọ́ mi ní iṣẹ́ kan tí màá ṣe tí ọlọ́run ó torí ẹ̀ fi mí sínú àlìjánná ọgbà àlìjánná yẹn fẹ̀ gan o ìgbádùn sì wà ń bẹ̀ lárúbáwá oko yẹn ó fẹ́ wọ bẹ̀ ọ wá bá nàbì oníkọ́sá wọn júwèé ṣe tó wọn mọ̀ ṣe òun fẹ́ wà àlìjánná anabi ni qala la in kunta aqasarta al-khutbata laqad a'radta al-mas'ala anabi ni ọ̀rọ̀ tó ṣe yìí ọ̀rọ̀ kékeré ló sọ kọ́ mi ní iṣẹ́ tí màá ṣe tí ń fi wọ àlìjánná anabi ní àmọ́ nǹkan kì í síbẹ̀ laqad a'radta al-mas'ala arida ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nǹkan kì í síbẹ̀ ọ̀rọ̀ yẹn kéré àwọn wúwo nínú ìtumọ̀ bó ṣe rárá sọ yẹn iṣẹ́ tó fi wọ àlìjánná anabi ní a'tiki an-nasama gbìyànjú kó rí pé ọ̀ ń dábọ́ okùn ẹrú kù ní ọrùn ẹrú ni àbí mọ́jẹ́ nìkan kan ó ṣe kíni mọ́jẹ́ nìkan kan contribute sí ẹrú yẹn náà mọ́jẹ́ ó jẹ́ pé ẹrú tó jẹ́ pé òun nìkan ti ní owó díẹ̀ tó wá fẹ́ kọ́ báwọn háàdì mọ́ nasama ni pé àtúkì nasama bọ́kùn lọ́rùn ẹrú tó jẹ́ pé ìwọ nìkan ló dábọ́ wọ̀fúnka àrọ́kọ́bá lẹ́yìn náà wàá lọ lè bọ́kùn lọ́rùn ẹrú èyí tó jẹ́ pé àjùmọ̀jọ dá papọ̀ ni bóyá òun náà ti ní ìdajì owó tẹ́lẹ̀ wọ́n fẹ́ ṣe mùkátàbà ẹrú tó wà lọ́dọ̀ olówó rẹ̀ tó náà fẹ́ ní freedom yóò máa tówó jọ tówó yẹn bá ti pé yóò fi free ara ẹ̀ nígbà míì owó yẹn díẹ̀ ni ó wà lọ́wọ́ ẹ̀ ìwọ náà tọ́jú lárúbáwá yìí gbìyànjú kọ́ bá háàdì mọ́ kó fi kó ní oko ẹrú àbí àwọn èèyàn ni wọ́n fẹ́ bọ́kùn lọ́rùn ẹrú kan ìwọ náà jọyìn wọn. kọ́lá àwàlẹ́ ìsàtà wa àyídá òun wá ń bi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ṣé ọ̀rọ̀ méjì tó sọ yìí ṣé kò kìí ṣe kankan náà ni ọ̀rọ̀ méjì tó sọ yìí ṣé kò kìí ṣe kankan náà ni ó ní ká bọ́kùn lọ́rùn ẹrú ká tó bọ́kùn lọ́rùn ẹrú kọ́lá là ànábì ní kò kìí ṣe kankan náà ètò kò nasama ti àǹtà àtúkọ̀ nasama níbi adam ibi tá anabi ti padà tú lẹ́nu yẹn anabi ni tí a ń sọ pẹ̀lú etiku nasama ni pé ìwọ nìkan ni kọ́ dáadáa bọ́ okùn ẹrú kù ní ọrùn rẹ̀ ọ̀fọ́kùrọ̀ kabati ọ̀rí kó bọ́kùn kù lọ́rùn ẹrú ẹlẹ́ẹ̀kejì à ń tún ẹ̀yìn náà àlàrọ̀ kaba kó kún lọ́wọ́ kó ṣe kíni kó kún lọ́wọ́ bóyá o kún àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n fẹ́ bọ́kùn kù lọ́rùn rẹ̀ àbí ìwọ náà kún ẹrú yẹn lọ́wọ́ torí inú àwọn iṣẹ́ olóore lásìkò yẹn ni ẹrú ò lè dá jẹun fún rẹ̀ ẹrú ò lè dá mu fún rẹ̀ kò lè dá sùn kò lè dá lọ́bì kankan ń bẹ lábẹ́ control ni bí wàá tẹ́yìn wà lẹ́wọ̀n ẹni tó tún wà lẹ́wọ̀n ń sìn sẹ́ẹ̀bà pé òun ò pé bóyá wọ́n padà lọ́lé ẹrú ọ̀mọ́lé mọ́kànmọ́lúmọ́ ó ti há sọ́wọ́ àwọn olówó ẹ̀ tí wọ́n bá ti wá di pé wọ́n túlẹ̀ òun náà wá free yọmọ fẹ́yàwó yọmọ bímọ òun náà máa lọ yọmọ bọ̀ kò ní bẹ́ẹ̀ nìkan ṣiṣẹ́ mọ́ nígbà yẹn inú àwọn ṣe olóore ńlá ni wàlìmánihàtú arraqub wàlìmánihàtú rọgùb anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní lẹ́yìn náà wọlé arúgbáwá oko yìí tó bá mọ̀ pé ó fẹ́ wọ àlìjáná ọlọ́run ọba wa lọ́lẹ̀ wá ẹran tó ti arraqub alhalub ẹran tó ní wàrà bóyá ràkúnmí ni o bóyá àgùntàn ni o bóyá ẹran ewúrẹ́ tó jábo ní à ń pè ní alimaniha arraqub ọ wà á lọ lè fún ẹnìkan nínú àwọn tálíkà yìí pé kọ́ máa fún wàrà abẹ́ rẹ̀ fún ọdún kan àbọ̀dún méjì
èyí tí pàrẹ̀ bá ká ọ̀ padà gbà padà o ẹ̀ ń pèlè mọ̀ ní hàní. ọ̀kan náà ọ̀lùfà wa nígbà wọn ti ṣẹ́rù àdìsí yìí wọ́n ní táwọn ọba lè ṣe yẹn níbi tá a wà bóyá àṣì lábúlé àbí àṣì nínú ìlú òkè wọ́n ní àwọn àlè ra míìkì ẹ̀fàbù ó jẹ́ ọ̀rà 12 kọ́ ọmọ sí kínní kọ́ ọmọ fáwọn èèyàn ní míìkì torí gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ míìkì ọlọ́run ní kọ́ oúnjẹ tí gbogbo èèyàn máa ń nífẹ̀ẹ́ àtọ́ méèké kọ́dà ọmọ tó ṣẹ̀ dáyé míìkì náà kọ́ ọmọ béèrè ànábì ní mú ẹran tí wọ́n lè fún wàrà lábẹ́ ẹ̀ lọ́ lè fún dálíkà kan ní kọ́ máa fún wàrà rẹ̀ kọ́ máa tà kọ́ máa mú kọ́ máa jẹ wal fay'u ala dhi rahim lẹ́yìn náà kọ́ máa ṣe dáadáa sí àwọn tó bá jẹ́ ẹbí rẹ̀ mahalu shahidi nìyẹn al-fay' al-ihsan náà pé al-fay' ala dhi rahim kọ́ máa ṣe dáadáa sí ẹbí láì ní wo irú wà tí ń bá wù ó ṣàjẹbí ìbáàjẹ́ ẹni tí ń ṣe déédé ìbáàjẹ́ alábòsí ìbáàjẹ́ yẹn dáadáa ìbáàjẹ́ yẹn burúkú fàyín lamu tó kiri dáàlẹ́k anábìnrin tó ọba wa ní agbára lérí gbogbo tá a kà á lẹ́yìn fa'amuru bil ma'ruf wọ́n náà máa pàṣẹ dáadáa wọ́n ní hanil munkar wọ́n náà máa kọ̀ bàjẹ́ fáwọn èèyàn fàyín lamu tó kiri dáàlẹ́k tó ọba tún ní agbára ipá rẹ̀ ọ̀ka bóyá inú rẹ̀ ọ̀tọ́rọ̀ kí wàá lọ́ọ́ má dé lérí tó fẹ́ sọ yẹn wàkúfà lisanaka illa min khair àníbìnrin ya mẹ́nu yẹn lọ́wọ́ mọ́ fẹ́ inú rẹ̀ dáràn o rí i pé ọ̀rọ̀ tó da ní jáde ní ẹnu rẹ̀ àbí èèyàn tó lágbára lérí ẹnu ẹ̀ níta fẹ́ mú jáde ń bẹ̀ òun náà ni pé al-fay'u ala dhi rahim báàbù man wasala rahimahu fil jahiliya thumma aslama wọ́n ní báàbù tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa yìí pé ẹni tí ń sokùn ẹbí pọ̀ kó tó gbà sílám ó padà wá gbà sílám ǹjẹ́ gbogbo okùn ẹbí títí ń so bọ̀ yẹn kó tó gbà sílám yẹn sọ máa wọnú fáìlì rẹ̀ lẹ́yìn ìgbà tó gbà sílám kiri yóò ní confam rìdímà ni CAC sẹlẹ̀ bàbá ológun babaláwo àwọn òǹjẹ́lábí ẹlẹ́bọ tẹ́ka máa ṣàlàyé àwọn yẹn náà àwọn náà ti kó sínú kófóró àfún jálàbí ẹlẹ́bọ tó jẹ́ àmọ́ sọ bẹ́ẹ̀ nígbà ẹlòmíràn ṣe jálàbí tó dẹ́ pé oògùn òsàn nìkan ní ṣe kínní níbi ṣe jálàbí ti tẹ̀ oògùn náà ràn oògùn bà á nípò yẹn lẹ́lẹ́bọ torí kò ṣe ẹbọ àmọ́ èyí tí ń gbà pẹ́ kaná oyè ni wọ́n á ju eré olóńgbò síbẹ̀ àti pẹ́pẹ́yẹ tó wá jó tọ́lọ̀ wọ́n fi ń kó àdí ẹ̀yàn alógun kí ni àní bẹ́ẹ̀ bá ti fi para ipa yóò tó káyàn mọ́ àfún jálàbí ẹlẹ́bọnu òdìsíyù ni jẹ́ kípa yóò ṣe kí ni kọ́ káyàn sọ́tò bákàrà lọ́wọ́ máa kà látàsí òfin ní mú ọ àsìkúnlẹ̀ wà ní mọ̀lẹ́wà kí lọ́wọ́ máa kà tó fi borí ọ̀tá táwọn ti ń sọ pé àwọn jálàbí ká máa là àwọn oníjálàbí ẹlẹ́bọ àwọn tó ń gbé kurban tí wọ́n ń gbé pèsè sí oríta mẹ́ta àfáà náà ni a ní ká fún àwọn ayé tayé ká sì fọlọ́ náà tọ́lọ́ bí kò sí 1 million lọ́wọ́ sì parí tọ́lọ́ nìyẹn títà gbé síta yìí níta àwọn àgbà ọlọ́run tó bá àwọn àgbà wa wọ́n ní kí nurse láì nurse ní wọ́n máa sọ̀sọ́ kú sọ ọlọ́run bá alákọ̀ọ́bọ̀sọ̀ bá fún wọn mọ̀nà gbogbo ẹni tí ń ṣe bọ́ kó tó gbà Islam ìjẹ́ gbogbo wàhálà tí ń ṣe fẹ́ bí ìjẹ́ ọlọ́run bá aláwọ̀ bá kọ́pì ẹ̀ padà sínú fáìlì tuntun yẹn. حدثنا أبو اليماني قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن زبير أن حكيم بن حزام أخبره وني فهو عروة بن زبير وني أفا حكيم بن حزام الله صفون يبقى أنه قال للنبي يبقى مصطفى النبي يبقى أرأيت أمورا كنت أتحنث بها أي أتقرب بها أتحنث يعني أتقرب atakọrọbù yíò sọ fún anabi sọ̀rọ̀ sálàm pé rí anabi ìjẹ́ gbogbo àwọn ìtòhun tí ń ṣe tóhun fi ń súnmọ́ ọlọ́run ọba nípa àṣẹ okùn ẹbí fìdíjà ìlíyà nígbà tó ń wà ní aláìtí ní Islam mìsílà àwọn okùn ẹbí tóhun ń so kóhun tó gba Islam wà àtàkọ́ àtàwọn ẹrú tóhun bọ́
okùn lọ́rùn wọn kóhun tó gba Islam wàsọ́dákọ́ àtàwọn sàárà tó ń ṣe kóhun tó gba Islam fàálì fíyà ajir ìjẹ́ ìgbà tó ń ti gba Islam lòun ń ṣe wọ́n sì ní ẹbọ máa ń ba iṣẹ́ rẹ̀ jẹ́ ẹ̀yin náà ṣọ́ra kíta ẹ̀yà bàtọ́ ní àmàlù. títà ní sìgbọ́ láàyè yẹ òun náà ni pé gbogbo dáadáa tí kèfèrí bá ń ṣe nílé ayé ọlọ́run ní jẹ́gún al-jazaa'ul ihsan illa al-ihsan. àmọ́ ayé ń bí lọ́mọ tó bá ti kú tó bá ti bọ́ sínú sàárè gbogbo iṣẹ́ dáadáa yẹn kò ní ṣàǹfààní fún ma kò ní ṣàǹfààní fún lọ́run. tó kú lérí kíni lérí kúfùrù lérí ṣíríkù lérí ẹbọ lérí àìgbọ́lọ́ngbọ́. àmọ́ nílé ayé ń bí ọlọ́run bá aláà máa ń kẹ́ kèfèrí tí máa ń kẹ́yàn ọlọ́run máa ń ṣàánú kèfèrí tí máa ń ṣàánú yàn ọlọ́run bá aláà máa fún kèfèrí tí máa ń tọrẹ ọlọ́run máa ń lékún lóore ọlọ́run ní jẹ́gún ọlọ́run ní ṣàbòsí fún. àbọ̀ yìí wọ́n ń béèrè yìí pé èrè Ànábì sallallahu alaihi wasallam fàálì fi hajir ìjẹ́ ìtùgbàládà gbogbo àwọn okùn ẹbí tí máa ń sọ kí n tó gbẹ Islam qala Hakim qala Rasulullah sallallahu alaihi wasallam àbọ̀ Hakim ní Ànábì sọ pé asilamuta ọgbà Islam àbí ala ma salafa min khayr gbogbo dáadáa tó ti ṣe síwájú yẹn kó tó gbà Islam okùn ẹbí tó so yẹn gbogbo ẹ̀ lọ́gbà aládàá rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ ala ma salafa min khayr ayé tujaru alayhi níbi tó kùn ẹbí lágbára dé ọmọ ìyá mi ọlọ́run ní jẹ ogún o kọ́dà kọjá gbígbà tí o ti gbàgbọ́ yẹ súnà ló ti ń so okùn ẹbí ọwọ́ gbàgbọ́ yẹ súnà tán tó di mùsùlùmí gidi ọlọ́run ọba aláwo fi gbogbo àwọn okùn ẹbí tó ti so yẹn ọlọ́run fi ládàá rẹ̀ yóò fi sínú fáìlì rẹ̀ tó máa gbà tó bá di jọ alikiyama ọ̀pọ̀lọpọ̀ brọ́dà mi lẹ́ni sísítà lẹ́ni kó tó di pé àgbà súnà kátólì Islam àmọ́ sokùn ẹbí falamma asilama wastaqama kọ́tàhà sílata nígbà tá a wá di gbà gbàgbọ́ yé tán àṣetáni wá ń pe àpè kọ̀ọ̀kan fún wa yín wá fi ń dọ̀rọ̀ wa rú wa àsìmà àwa ń jákun ẹbí okùn ẹbí tí wọ́n fún ọ ní ládàá èyí tí o ṣe nígbà tó ti mọ̀ èyí tó wá ń ṣe nígbà tó mọ̀ ńkọ́ wo bí ládàá tìyẹn ó ṣe tó nígbà yẹn làṣetáni wá wọ inú ọpọlọ lòmíì ṣètáni wọn máa sọ fún mi pé àbúrò dáàdi rẹ súfìmọ̀ ni mọ̀mọ́ fún lówó ọba fún lówó sí yóò mú adìyẹ lọ sọ́dọ̀ mùkádàmọ́ ẹ dákun ẹ̀gbọ́n bàbá rẹ ebó ti sọ fún kọ́mọ́ lọ ṣọ́ọ̀ṣì mọ́ kọ́ lọ ọba tún fún lówó tó ń ràn lọ́wọ́ tọ́ba ilé dìde lé dàrẹ́ yẹn tó lọ ṣọ́ọ̀ṣì jẹ́ dàrẹ́ yẹn pa ṣàmúlò ṣètọ́nù fún lẹ́rìí àbí kò fún lẹ́rìí ṣètọ́nù fún ní evidence ó ní tọ́ba dìde yóò tún lọ ṣọ́ọ̀ṣì ó ní ibẹ̀ ni ó ti lọ lè dúpẹ́ nítorí bẹ́ẹ̀ o bùkátà kò wíṣọ owó ẹ̀ ọmọ ìyá mi ó rí ibi tọ́rọ̀ ń já sí báyìí àti táà ni wọ́n máa sọ fún mọ́mí ẹ̀ pé mọ́mí tó bá sọ̀rọ̀ pé kò ní súnà látijọ́ yìí wọ́n ní kó bá wọn fi 50,000 ránṣẹ́ kó 10,000 fún wọn káwọn náà ṣe fíìlì kán fíìlì pé wọn ò ṣe tọ́lọ́hún ọmọ ìyá mi ọ̀rọ̀ tí ń dàrú nìyẹn o ọ̀rọ̀ tí ń dàrú nìyẹn o ọlọ́wọ́n dẹ́ lómi wò ó nìkan ní alẹ́ òṣùnà ní gbogbo fámìlì wa ọlọ́wọ́n wa kẹ́ wọ́n máa darí sọ́dọ̀ ẹ̀ yọ́ọ́ máa wá máa ṣe wàhálà lérí wọn àwọn òsì ní tẹ̀lé ti sọ yọ́ọ́ máa sọ fún wọn yìí pé ẹ̀ sì dákun ẹ bá ń gba súnà yìí wọn aláwọ̀ gba súnà owó làwọn fẹ́ gbà kọ́dà wọn tó sọ ibi bọ̀dá mọ́sùnà ẹ̀ dárí àní mo fẹ́ ṣe business àwọn sọ̀rọ̀ kí wọ́n ti sàlàfíà sọ̀rọ̀ sàlàfíà là ń bọ̀ sọ àní kò fún mi lówó I need money ọmọ ìyá mi bò ló ṣe rárẹ̀ báyìí tó fi ní jìtá àbí kò béèrè àkáǹtì kò yí owó síbẹ̀ fa ọmọ ìyá mi ọmọ yí owó síbẹ̀ torí kíni torí kò jẹ́ bí torí kò jẹ́ kíni torí kò jẹ́ bí. àwọn tó bá ní àwọn fẹ́ ṣe ọdún àjọbọ àwọn fẹ́ ṣe mòlúdì
ó ti yé kó mú wá ó ní ìwọ kò kì í ṣe kíni ìwọ kò kì í náwó lérí ẹbọ ìwọ kò kì í náwó lérí bídíà ọ̀tẹ̀ kan lẹ́ńbẹ̀ ìpè brọ́dà tọ́ba dìgbà mi fún yín àmì lè èmi ò ṣe èmi ò sì lè náwó síbẹ̀ wọ́n fẹ́ fi rìfáìfà ìyá ní kó kó ránṣẹ́ ọ sọ fún ìyá pé tọ́ba ti dàsùkò tí a fún yín lówó oṣù yín pẹ̀lú ògo Ọlọ́run ẹ gbà láti tẹ́ bá ní challenge mi àbí sọ̀rọ̀ mi yàtọ̀ sí ìtẹ̀sọ̀ yẹn ẹ jẹ́ kí n gbọ́ torí ẹ̀sìn mi ọgbà kí n ṣe kíní kí n máa náwó sí ṣọ́ọ̀ṣì sọ pé ọmọ yàtọ̀ láàrin ẹbí àtẹ̀sìn àbọ̀ ọmọ yàtọ̀ láàrin ẹ̀ báyìí ó ti máa yàtọ̀ láàrin ẹ̀ kọ́lọ́mọ bàálà kọ́mọ́sà wọlé àná kọ́lọ́mọ jẹ́ àjìta o wọ́n ní ẹbí tí ń ṣàbòsí fún ni a máa ṣe dáadáa sí wọ́n ní báàbù sílátì dhi rahimi al-mushriki wal-hadiyya wọ́n ní ẹbí tó jẹ́ olóṣà tó jẹ́ ẹlẹ́bọ pọ́nbélé wọ́n ní bóòlù àṣẹ máa sokùn ẹbí tiẹ̀ náà ọlọ́run ti já okùn tí ń bẹ láàrin òun àti ẹ̀ nígbà tí ò sí lọ́hùn àmọ́ wọ́n gbọ́dọ̀ já okùn tí ń bẹ láàrin ìwọ àti ẹ̀ nígbà tó ti jẹ́bí kọ́dà ọlọ́run ọba aláì ọkàn yọkù náà rẹ̀ ni dáadáa sí àbọ̀ ọlọ́run fún ló jẹ́ sọlọ́run ò fún lọ́mọ ọlọ́run ò fún lójò nígbà tí ojú rọ̀ ń sìn ṣé àwa nìkan lọ́rọ̀ fún ṣé kò délé ìyá ṣẹlẹ̀ kò délé olórí aláwọ̀ àdúgbò yìí aláàgán ṣe dáadáa sí torí pé ẹrú ẹ̀ ní rahman ni rọ̀bùlà alamin ni wọ́n ní ó ṣe dáadáa sí nítorí pé ẹbí titi ẹ̀ náà ni ìbá jẹ́ lẹ́bọ̀ lẹ́yìn náà wọlé àdíyá ìjà lè máa bọ̀ wọ́n lẹ́bùn sálẹ̀ máa bọ̀ wọ́n kàn. حدثنا محمد بن سلام قال أخبرنا عبده عن عبيد الله النافع عن ابن عمر رأى عمر حلة سيراء wọ́n ní àfa Umar bin Khattab wọ́n ní jọ́kan ó rí aṣọ tó jẹ́ pé full hariri ni full hariri hariri yẹ aṣọ kan tó ń wọ́n ni tó jẹ́ pé téèyàn bá wọ̀ ọ́ lásìkò anabi sallallahu alaihi wasallam gbogbo èèyàn mọ̀ pé owó lọ́wọ́ yẹn owó lọ́wọ́ yẹn ṣòkòtò ẹnìkan ó parí ilé sórí bùbá tó gbélé yẹn gan oyè ọ̀rọ̀ ẹ̀sìn téèyàn máa gùn aṣọ ẹ̀wà wù mí aṣọ ọ̀ ń tàn mọ̀nàmọ̀nà ó tún wá wọ́n onígbà ní hullatan siyara'a tó jẹ́ pé asọ́ọ̀fì oyè pure hariri ni Umar bin Khattab orí wa qala ya Rasulallah ó wá pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ó ní law ishtarayta hadhihi ó ní wọ Muhammad ìbá sì da kọ́ra aṣọ àríyìn tó bẹ́ẹ̀ lọ́kàn yìí walabistaha yawm al-jumu'ah kó lè máa wọ̀ ọ́ níjọ́ jimá kó máa fi kí jimá fún wa kí wọ́n rí i pé ànábì tiwa náà ò ṣe kí ni kọ̀kẹ́rẹ́ Allahu akbar torí àwọn èèyàn tó máa wá kí jimá kan rí i pé kì í ṣe pé ń tọrọ owó lọ́wọ́ wọn walil ufudi idha atawuk lẹ́yìn náà tí àwọn àlejò ńlá àwọn ọba àwọn èèyàn ńláńlá láwọn ìlú tẹ́wọ́n láwọn wá fíṣítì rẹ̀ àwọn fẹ́ wá kí ọ kọ́ ọmọ wọṣọ yẹn náà jáde kí wọ́n rí i pé òjíṣẹ́ Ọlọ́run Umar bin Khattab ó fẹ́ràn anabi púpọ̀ sallallahu alayhi wa sallam faqala ya Umar anabi ni wa Umar innama yalbasu hadhihi man la khalaqa la ay la khayra la nasiba la fil akhirah anabi ni Umar ẹnìkan ò ní máa wọrú aṣọ yìí àfẹni tí ò ní bá dáadáa kan nínú sẹ́ẹ̀rì rẹ̀ lọ́dọ̀ lọ ẹnìkan ò ní máa wọrú aṣọ ilé àfẹni tó jẹ́ pé kò ní sí dáadáa kan tí ó dé bá wọn jọ lọ la khalaqa la Umar kàtọ́ bọ̀ ara rẹ̀ balẹ̀ pé àdégbé dé bá wọ́n sọ yìí ó ti jẹ ọ̀rọ̀ rẹ̀ mọ́ ayé súnmọ́ òwúdíyà lè nàbí sọ̀sọ́lá mẹ́ni ha hulal kọ̀ wá pẹ́ kó jìnnà lẹ́nìkan bá mú irú aṣọ yẹn gangan ọba lóun bùn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lóun bùn ànábì ànábì sì máa ń gbẹ̀bùn fáadà ìlà Umar mẹ́ni ha hulata àwọn sọ yẹn pọ̀ oríṣiríṣi
ànábì wa mú nínú ẹ̀ ànábì ní kí wọ́n lọ lè fún Umar bin Khattab ipe òun bùn fàjà Umar ila Rasul bí wọ́n ṣe gbé aṣọ dọ́dọ̀ Umar bin Khattab bí wọ́n ṣe gbé aṣọ dọ́dọ̀ rẹ̀ báyìí ni Umar máa ń sáré bọ̀ ila Rasulillahi sallallahu alaihi wasallam faqal ọwọ́ àwọn sọ́fà ànábì pé ya Rasulallah ìwọ òjíṣẹ́ Ọlọ́run ba'asta ilayya hadhihi aṣọ yẹn náà ló ní ká fún mi yìí wa qad samituka qulta fiha ma qulta wọ́n gbọ́dọ̀ ń sọ ọ̀rọ̀ tó lágbára lérí aṣọ yìí pé ní tí máa ń wọ̀ kò ní sí dáadáa kan tí ọba lọ́dọ̀ Ọlọ́run ọba mo gbọ́ yé ọ̀sàbí báyìí náà bí wàá ti sọ̀rọ̀ àwọn ńlọ nìyẹn sallallahu alaihi wasallam ìwọ lọ́mọ jẹ́kì àdìsí lọ́mọ owó ìgbé ọba ti yín mọ̀ bí ọba mu. kọ́lá ànábì wa sọ fún pé inni lam uhdiha laka litalibasaha innama hadaytuha ilayka litabi'aha aw litaksuwaha. ànábì ni mo bùn ọ́ lásọ yẹn nítorí kó lè bá wọ̀ ọ́ mo mọ̀ pé èmi ò ní wọ̀ ìdí ìbá sì wọ̀ wọ́n náà ò ní ṣe kíni wọ́n náà ò ní wọ̀ innama hadaytuha ilayka mo kàn bùn ọ́ litabi'aha kọ́ ta kó fi ṣe kíni ó fi jẹun kọ́ ta kó fi bí abùkátà àwọn onítẹ̀kùsùwàhà àbí kó fún ẹlòmíì nínú àwọn tí ò ní nǹkan kan lọ́rùn kí wọ́n ṣe kíni kọ́ wọ̀ ọ́ torí pé wọ́n ti bèmí náà a gbọ́dọ̀ sọnù a gbọ́dọ̀ jóná a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ fàáyà màálù ṣáìdì tá a fẹ́ ló ń bẹ̀ tá a fi sọ àdìsí mọ́ ká máa ṣe dáadáa sí ẹbí ẹlẹ́bọ fa àhàdá Umaru lè áhìláhu mini ummihi mushrikin wọ́n ní Umar bin Khattab wọ́n ní ọwọ́ ní kí wọ́n lọ lè fún bọ́dà rẹ̀ tó jẹ́ kèfèrí tó jẹ́ pé ìyá pa wọ́n pọ̀ bàbá ní ó pa wọ́n pọ̀ bọ́dà Umar tó jẹ́ kèfèrí tó jẹ́ pé ìyá ló pa wọ́n pọ̀ bàbá ó pa wọ́n pọ̀ òun sì ń bẹ lérí bọ̀dẹ̀sá tiẹ̀ Umar wá ní kí wọ́n lọ lè fún lásọ yẹn bóun ṣe gbàsọ báyìí ẹni tí ò ní kankan tí ò dé bá lọ́rùn ó ní aṣọ rẹ̀ ó mọ̀rún fún un lásọ ẹ bá gbé aṣọ sọ́run tiẹ̀ ní bá ń wọ sọ́kà kí n tẹ̀ torí tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ bí ọgbà aṣọ náà tẹ́lẹ̀ kọ́ kí ló wà lọ́rùn fún kò sí kankan tẹ́lẹ̀ náà tó bá kú lórí ẹbọ yẹn. kí là ń gbọ́ yẹn bẹ̀ litaksuwa ha gairak àdébí ni òun ò pé kọ́ wọ́ o àmọ́ wọ́n náà olè rẹ́ni tó bùn wọ́n mọ̀ kàtọ́ wà lọ́lẹ̀ bùn ọmọ ìyá rẹ̀ tí ìyá pa wọ́n pọ̀ tó jẹ́ abọ̀rìṣà kí là ń gbọ́ yé ń bẹ̀ jama ànábì sì máa ṣe o lẹ́yìn náà ìdí Umaru bá ṣe ni wọ́n pè ní sàlàfíà sórí bí sàlàfíà ń lọ báyìí sísà rẹ̀ sẹ̀lẹ̀ bọ́dà rẹ̀ kérúbù àbúrò dáàdì rẹ̀ súfì ẹlẹ́bọ ọ máa ṣe dáadáa tayé sí wọn kọ́dà ọ máa raṣọ fún wọn. mọ̀tẹ́mádé kọ́ wá aṣọ eégún ipe àfa àti màgbó òní ṣe ń tiẹ̀ aṣọ eégún tá a fẹ́ wọ̀ ìwọ lọ́rùn o ọ sọ fún wọn pé lakum dinukum waliya din kálukú ọmọ ṣẹ̀sìn ẹ̀ àwọn àna rẹ tí wọ́n ṣe mùsùlùmí àwọn náà bí ìyàwó ẹ̀ tí ṣe àwọn náà bí ìyàwó rẹ tí ṣe Islam ọmọ ránṣẹ́ sí wọn ní wọ́n bá ti ń ṣe àwọn ìbọ̀rìṣà wọn àti ẹ̀sìn wọn ò ní bá wọn ṣe àmọ́ ọmọ raṣọ sí wọn lọ́rùn o lóòkọ ìyàwó rẹ ọmọ sokùn ẹbí ẹ ipe ọyá gbaṣọ yìí lélẹ̀ fún màmá kí ìyàwó rẹ máa sọ pé bẹ́ẹ̀ bá fún wọn láṣọ yẹn wọ́n wọ̀ lọ ṣọ́ọ̀ṣì jọ Sunday tí ń bọ̀ o ọwọ́ sọ fún ìyàwó rẹ pé kí wọ́n wá kàn wọ pẹ̀lú yẹn ìwọ ọ̀dà sọ ṣọ́ọ̀ṣì aṣọ tí ọmọ wọ̀ ló ṣe kíni òun náà lọ́ra ìtumọ̀ ni pé lẹ́yìn náà níta tó ń gbámú lábẹ́ àdéṣì ni pé gbogbo àwọn aṣọ tí wọ́n bá ní àràmù ní fáwọn akáwọ̀ kò sí tó burú ká bùn àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí kọ́lọ́mù bá aláàkọ́mọ́sá ìsàlùkùn ìmánì wa. báàbù ta'allamu min ansabikum ma tasiluna bihi arhamakum báàbù eléyìí lọ́dọ̀ Imam Bukhari mọ̀kẹ́ púpọ̀ rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n bá gbogbo àwọn àdìsí yẹn àbúwábù mutasalisila wọ́n ń so mọ́ra wọn Imam al-Bukhari ọmọge púpọ̀ rahimahullahu ta'ala rahmatan wasi'a
àwọn afáà ti wà ní Imam al-Bukhari, Imam al-Muhaddisi. Wọ́n ní báàbù eléyìí táwọn fẹ́ gbé wáyé àwọn ń gbé báàbù yẹn wá torí àdìsí yẹn ọ̀pọ̀lọpọ̀ yẹn ti wà nínú Sahih Bukhari. Àwọn wá gbé wá al-Adab al-Mufrad, wọ́n yọ àwọn àdìsí fún wa tí wọ́n fi pè wá sákèésí ká lè lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀sìn tá à ń ṣe kínní pẹ̀lú ẹ̀sìn tá à ń ṣe ọ̀lẹ́kọ̀ọ́ dà wọ́n ṣe girigiri sáwọn èèyàn. Wọ́n lára ẹ̀ balẹ̀ tẹ́lẹ̀ kó tó gba súnà nígbà gba súnà tán ara ò balẹ̀ bá òun ṣe gbà tó ti gba sàtífíkẹ́tì àjẹ́ náà láàrin ẹbí ọ̀dá sí wọn mọ́ wọ́n tó pé inú wọn ṣe ń bí ẹ àsọ fún wọn ní ká gba súnà ìdí wọn fi gba súnà náà ló ṣe báyìí ìdí wọn fi gba súnà gan ló filẹ̀ tó ṣe yọ kájú sókè báyìí salamu aleykum salaam kí ló ṣe brọ́dà wọn ló ní ká máa wá hálíkọ̀ gbàtà sí wá iná lójó máa ṣe bí ṣẹṣẹ lóòótọ́ ó jù wọ́n rí lára rẹ pé inú rẹ̀ ò dùn àmọ́ ò ní sọ di kíni ìjàgbọ̀n ò ní sọ di ìjàgbọ̀n wọ́n gbọ́ wọn gbọ́ o ìwọ́n máa sokùn ẹbí títí ẹ̀. wọ́n ní hadathana amur bin khalidin qala hadathana atabu bin bashir ani ishaqa bin rashid ani zuhri qala hadathani muhammad bin jubair bin mut'im ana jubair bin mut'im akhbarahu. wọ́n ní muhammad bin jubair ó bá wa sọ̀rọ̀ ọmọ mut'im ó ní jubair ọmọ mut'im ọlọ́sọ fáwọn yìí pé annahu sami'a umar bin khattab yìí pé òun gbọ́ lọ́dọ̀ àfa umar bin khattab yakulu tó sọ pé alali mimbari lérí mimbari lọ́wọ́ nígbà wọn yẹn sọ̀rọ̀ umar bin khattab hadhihi ya salafiya umaru ní ta'allamu ansabakum ẹ lọ lè wá mímọ̀ nípa àwọn ẹbí yín o ta'allamu ansabakum ẹ lọ lè wá ìtàn àwọn ẹbí yín o ta'allamu ansabakum ẹ lè wá bẹ́ẹ̀ ṣe kanra yín sí nínú ẹbí o ẹ lè wádìí àwọn àbúrò bàbá yín o ẹ lè wádìí àwọn ẹ̀gbọ́n bàbá yín àtàwọn ọmọ wọn ẹ lè wádìí àwọn ẹ̀gbọ́n ìyá yín o àtàwọn àbúrò ìyá yín àtàwọn ọmọ wọn ẹ máa tan náwó ẹbí ìmọ̀ bá gbọ́ Yorùbá yẹn ẹ máa ṣe kí ni jama ẹ máa tan náwó wádìí ẹbí wọ́n máa pe màmá rẹ pé ìyá tí a jọ pàdé níbi ìyàwó lánàá bó ló ṣe jẹ́ sí ó ní ìgbà tí wọ́n bí èmi tán wọ́n bí kan wọ́n wá bí òun ó ti mú dání kí lórúkọ wọn ẹ fún mi nọ́mbà wọn òun náà ti wà ní àwọn ẹbí tó wà lọ́dọ̀ rẹ ni nígbà níbi sọ ni ẹ bàbá rẹ ó pè kalẹ̀ pé bàbá ẹ̀yin mélòó ni bàbá ti ń bí ọ làwọn márùn ni ìkarùn yín ibo làwọn ọmọ rẹ wà wọ́n ní wọ́n wà ní Côte d'Ivoire ẹ fún mi nọ́mbà wọn lọ́ba pé salamu aleykum aleykum salam láti bo èmi ni ọmọ ẹ̀gbọ́n bàbá yín àbí èmi ni ọmọ ẹ̀gbọ́n yín níbo ni wọ́n wà Èkó ni mo wà níbo ló ti ní nọ́mbà mi ọ̀dọ̀ bàbá mi mo ti gbà á nígbà wọn ní ẹbí àwọn wà ní Côte d'Ivoire ta'allamu ansabakum ẹ lọ lè bá bàbá yàtì ya yín ká gbé ìwé síwájú wọn kán máa kọ orúkọ àwọn ẹbí yín àtàwọn ọmọ wọn ètò ìwọ́n mọ̀rún sọ nìyẹn o ta'allamu ni pé go and learn ẹ lọ lè wádìí ẹ lọ lè mọ̀ èyí lè jáde ńlẹ̀ wọ́n níbo lọ ń lọ onímọ̀ ń lọ sí Ìlóbò níbo lọ ń lọ ń lọ sí Àkúrẹ́ níbo lọ ń lọ ń lọ sí Ìlọrin níbo lọ ń lọ ń lọ sí Ọ̀yọ́ tí ò sí mo fẹ́ lọ lè wádìí àwọn ẹbí wa. ọmọ ìyá mi ọ̀rọ̀ táwọn sọ yé ké sí àwàdà. thumma silu arhamakum ó mọ̀ nípa bá ti wá mọ̀ wọ́n tán sábà káwọn mi máa sọ pé òun ò wẹ́bí ẹlòmíà máa sọ pé òun ò fẹ́ mẹ́bí ẹlòmíà sọ pé bẹ́ẹ̀ bá ti wà láàrin ẹbí púpọ̀ wàhálà ni tẹ́yìn bá ti jẹ́ káwọn ẹbí ọmọ òun oyè fìtínà ni owó ọ̀wá yẹn kẹ́nìkan mọ̀ wá òun àpẹẹrẹ pé yẹn fẹ́ wọ náà ni àpẹẹrẹ pé yẹn fẹ́ dọ́mọ náà ni wọ́n wá sọ fún ọ pé ọmọ àbúrò màmá rẹ̀ ó nìyẹn lọ́wọ́ ni àwọn àyùbá o lọ́ba bó ṣe ọ̀kadà lọ́ba sálọ kí ló dé ó ní ẹbí tó ti wà lọ́wọ́ òun ti tó òun ọ̀tán náà wá ẹbí kankan mọ́ Umaru ní thumma silu arhamakum tẹ́ bá ti wá mọ gbogbo wọn tán
ẹ máa wá sokùn ẹbí papọ̀ pẹ̀lú wọn wàllá ẹ̀rí Umar bin Khattab ó ní wàllá ó ní mọ̀fọ́lọ́ ń búra innahu la yakunu bayna rajuli wa bayna akhihi shay tó bá ṣe jẹ́ pé ìjà ń bẹ láàrin ẹrú Ọlọ́run ọba kan àtọmọ ìyá rẹ̀ tí wọ́n jẹ́ bí tó bá ṣe jẹ́ pé ìjà ń bẹ láàrin wọn wọ́n ní àwọ̀ walaw ya'lamu alladhi baynahu wa baynahu min dakhilati rahimi la awsa'u dhalika an intihakihi tó bá ìmọ̀ bí okùn ẹbí ṣe tóbi tó wọ́n ní ìbẹ̀rù okùn ẹbí yẹn yóò di lọ́wọ́ láti máa kọ̀ntínú ìjà yẹn ìbẹ̀rù okùn ẹbí yóò di lọ́wọ́ láti máa bá ẹbí jà ìbẹ̀rù okùn ẹbí yóò di lọ́wọ́ láti máa gbẹ̀san lára ẹbí ọ̀kan náà àwọn àlùfáà ṣàlàyé nípa àwọn ẹbí kan wípé àwọn ẹbí kan bẹ tí wọ́n ṣẹ̀ ọ́ tí wọ́n bá wá foríjìn kó o ṣe kí ni àwọn ẹbí kan bẹ wọ́n máa ṣẹ̀ ọ́ tí wọ́n bá wá foríjìn kó o ṣe kí ni kó o foríjìn wọn àwọn ẹbí kan ṣẹ̀ ọ́ wọ́n dẹ̀ máa sọ fún pé kí ló ṣe pé ṣe ń tó ṣe ẹni kó ṣe tó bá fẹ́ ṣe ó gbé mọ́tò rẹ̀ ó sì lọ lè ta lọ́wọ́ ní ẹni kó ṣe tó bá fẹ́ ṣe gbogbo àwọn ẹbí wa ní ha ọlọ́run ọmọ tó ń sọ ẹgbẹ́ tó ń ní ẹni kó mú mi lọ bí ó bá wù ú wọ́n ní bò láti pẹ̀lú yẹn wọ́n lẹ́ni tó apologize lérí mistake nínú ẹbí ó gba apology rẹ̀ ẹni tí ó apologize ó forgive ẹ̀ ọ̀ya ẹni bá láyẹ̀ kọ́ wá wọ̀ àdìhì yá asàlàfíà wọ́n bẹ̀rẹ̀ kàtọ́ ó lóun fi aláàbúra ó ní tẹ̀yìn bá máa ṣe tó èèyàn ò ní jẹ́ kí wàhálà kan ṣẹlẹ̀ láàrin wọn àtẹ̀bí tí wàhálà bá wá ṣẹlẹ̀ gan oyè èèyàn ó wà bí ó ṣe parí nítorí láti fi gbà ládàá láti wà jẹ́nà ọ̀nà. حدثنا أحمد بن يعقوب قال أخبرنا إسحاق بن سعيد بن عمرو أنه سمع أباه يحدث عن ابن عباس وني سعيد بن عمرو وني إسحاق بن سعيد بن عمرو وني أنصر يبي òun gbọ́ tí bàbá òun tó ń sọ ipe àbá Abdullahi bin Abbas sọ pé gbogbo tá à ń sọ yìí wọ́n ń gbà wá pé àwọn sábẹ́ ni o anahu kọ́lá ó ní àbá Abdullahi Abbas sọ pé èyí fatu wa ń sábàkùn ẹ gbìyànjú kẹ́ ẹ ṣọ́ àwọn okùn ẹbí yín ẹ ṣọ́ ìtumọ̀ ni pé èyí fatu ẹ ha sórí tí wọ́n bá ní kí lórúkọ bàbá ìyá bàbá rẹ̀ kí lórúkọ àkọ́bí àbúrò ìyá bàbá rẹ lọ́dọ̀ ya wọn èyí tó ń lọ díẹ̀ wọ́n béèrè pé tẹ́fánikẹ́lẹ́ mi ò dárúkọ àwọn ọmọ ẹ̀gbẹ́ ẹ̀ nínú ayé tá a wà yìí oyè kọ̀mọ́dúkọ wọn ibi wọn jìnnà síra wọn dé tẹ́lẹ̀ mi bá pàdé ọmọ búrọ́dà rẹ̀ kọ̀dá wọn yóò béèrè pé aláwọ̀ ni wọ́n nígbà tí kò kí í lọlé wọn wọ́n yé pàdé ọmọ ta ni yẹ ọlọ́fù àbígbẹ̀yìn wa ó nìyẹn ó yẹ kó fura síra rẹ̀ wọ́n ní gbogbo àwọn ẹbí pátápátá ẹja lọ lè ha orúkọ wọn àbábùnà Abbas lọ sọ bẹ́ẹ̀ ó ní kẹ́ẹ̀dẹ̀ máa sọ ìwọ yín tasilu arhamakum ó ní tẹ́ ẹ bá ti sọ àwọn ẹbí tẹ́ mọ̀ wọ́n ayọ́ rọrùn fún yín láti sokùn ẹbí wọn fa innahu la'buda birrahimi idha qaruba wọ́n ní la'buda birrahimi idha qaruba wọ́n ní ti okùn ẹbí Allahu akbar wọ́n ní tókùn ẹbí tóyìn bá ti súnmọ́ ẹbí idha qarubati asila tí ọba ti súnmọ́ ẹbí oye fàyínnáwó làbúdà birrahim ó ní jìnnà sí okùn ẹbí torí pé tó bá ti súnmọ́ ẹbí yóò máa rọrùn fún ọ láti ṣe kínní láti sokùn ẹbí wọ̀nyí kánà bàyìdà ìbá jẹ́ pé ẹbí yẹn okùn ẹbí tó fẹ́ sùn yẹn ọ̀nà rẹ̀ ṣe kínní ọ̀nà rẹ̀ jìn yóò jìn lójú ni kò ní jìn láti ṣe dáadáa sí ẹlòmíì wà ní Switzerland tí ó sì máa transfer owó sí àbúrò rẹ̀ tí ń bẹ nínú ìjẹ̀sánbí táwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n fi ń ráre àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó wà ń bí fi ń ráre ọkàn jìnnà ni
ó jìnnà ní rírí ni àmọ́ ó súnmọ́ ní ìsokùn ẹbí wala qaruba biha idha ba'udat tí wọ́n nígbà mí sì ní èyàn ó súnmọ́ ẹbí yóò dé jìnnà bíi òkè sísámọ̀ wọ́n máa ní ṣébí wà tiẹ̀ náà ní lẹ́dẹ̀ wá sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni bí ìbá ti rí ọ̀yìn máa ń rí mo ní a kàn súnmọ́ra wa ni ọ̀nà wá ṣe kí ni ọ̀nà wá jìn síra wọn ọlọ́mọ sọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀ o wọ́n yín ká náà kọ̀rí ibà wọ́n nígbà bí gẹ̀ẹ́ bí ó súnmọ́ bó ṣe súnmọ́ tóun bẹ́ẹ̀ náà ni dáadáa ṣe jìnnà sí ọ tó ọkàn súnmọ́ lára ni wa kullu rahimi atiyatun yawmal qiyamah afábùlẹ̀ mi abáṣe ní àwọn gbọ́ yẹ́rọ́dà nábì pé okùn ẹbí gan yóò nà róńjọ́ àlùkìyàmà yóò dùn níwájú ẹni tí ń sokùn ẹbí tashhadu lahu bisila yóò máa jẹ́rìí pé ìwọ Ọlọ́run má jẹ́ ń yá o ìwọ Ọlọ́run ọba o foríjìn o ìwọ Ọlọ́run ọba ṣàánú ẹ̀ ìmọ̀ ń ṣe báyìí ìmọ̀ ń ṣe báyìí ìmọ̀ ń ṣe báyìí ìmọ̀ ń ṣe báyìí fẹ́ bí nǹkan náà wà sọ́láhà tó bá jẹ́ ni tí máa sokùn ẹbí yóò jẹ́rìí pé wà á léyìí nígbà míì sì ní okùn ẹbí wọn ni yóò dìde jọ́ àlùkìyàmà yóò jẹ́rìí tako bí kò tí a ti nǹkan náà kọ́tà àhà ẹni tí máa ń jákun ẹbí yóò tako ipe bó ṣe wà yẹn nítọ́ dàrú nì nítọ́ bàjẹ́ nì nítọ́ ṣe nì oyè látara bẹ́ẹ̀ ẹ̀rí tí okùn ẹbí bá wá jẹ́ yẹn òun ló di tàmí àlìjánnà àti iná ibi tí àfàwà al-Bukhari ibi tí wọ́n parí ọ̀rọ̀ nípa okùn ẹbí sí ni abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́mọṣà fi wá sínú àwọn tí wọ́n máa sokùn ẹbí kọ́lọ́mọ fi wá sínú àwọn tí wọ́n máa jákun ẹbí gbogbo èyí tá à ń so ọlọ́mọṣà ìgbà fún wa èyí tá a ti já ọlọ́run já rí so padà ọlọ́run fún wa ń sùúrù ọlọ́run kó fún wa ní àtẹ̀mọ́ra ọlọ́run kó fún wa ní faradà tá a fi ṣiṣẹ́ náà tá a fi lọ́ọ́ fi wà lìjánà ọlọ́run subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا